náà mú wa délé owó Amẹ́ríkà kó bá wa délé lọ́kùnrin lóbìnrin mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò lónìí Ṣówónyá rèé láti Dárayàgbọ́lá rédíò TV mo kẹ́yìn èèyàn wa lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ṣe ń wọlé owó Èkó ó máa bẹ́bí délé o wọ́n lówó Èkó ló ń gbé ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ni lágbájá kìló adé Muyideen Àyànkúnlé mo kí i jí o ẹ̀kú àbọ̀ Rose Ẹsẹ́kúmẹ̀ Adékúnlé mo kẹ́yìn náà Fẹ́mi Oyèlẹ́yẹ ẹ̀kú àbọ̀ o Evangelist Chinyere Oyèrò ẹ̀kú àbọ̀ Ruth Ọlẹ́dì Adéjùmọ̀ mo lẹ́yìn náà bó ní ẹ̀kú àbọ̀ wọ́n ní kúlá tó bàbá Ṣówónyá ẹ̀dẹ̀kú àlejò kúnnú àná ẹ ṣé o àdúpẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́ lórí ètò lónìí ó máa látẹ̀bọ̀gì Olúwa ṣe wọn láníyàn ó màmá rí yín ẹ mọ̀ kú jọ́ mẹ́ta girama ń kọ́ ẹ̀sìn ẹ̀kú ẹ̀bùn ọjọ́ o àmọ́ lóore ẹ̀ṣẹ̀wò wọ́n ní ẹkú wájú o Ṣówónyá ọwọ́ ń yá ẹsẹ̀ kan ń yá ẹnu ń yá pẹ̀lú kàkà kó ṣe tí ó fẹ́ lọ ṣàyà báńkà alájọ Ṣówólú bí báńkà bá lọ́wọ́ pẹ́rẹ́ ṣe ló máa gbàgbé ẹ̀. Baby, you want credit? Where is your collateral? sórí ètò wa lónìí Ṣówónyá rèé o lónìí ọjọ́ Tuesday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2018 mo ní adùtìmọ́wò ìjẹ́ ìwò náà àmẹ́lẹ̀ jẹ́ ìwò náà tó bá ti jẹ́ Sátidé ta fẹ́ mú yìí o ọjọ́ Sátidé ọjọ́ 5 òní Sátidé ọjọ́ 5 òní night of 1000 places àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn gbogbo ẹ̀ là ń pè yín èèyàn sí o ẹ káwọn ọmọ yín wá ẹ jẹ́ ká pàdé bọ́dà kérésì ẹ wá gbọ́ orin ẹ̀mí lẹ́nu àwọn olórin káàkiri Maryland ohun jíjẹ wà ń bẹ̀ o ohun mímu wà ń bẹ̀ gbogbo yín la fi pè
the people in Ghana. Bari àpíyàpá. Ẹbí ní ọ̀bẹ ẹ bá gbóhùn wọlé. Ok, Tóyìn Anthony mo rí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò wa, ètò yín Ṣọ́wọ́nyá láti Darí Agbọ́lá rédíò TV. Mo ní níjọ́ Sátidé ọjọ́ márùn-ún òní night of 1000 praises. Ètò lètò yẹn ẹ̀ẹ̀kan la máa ń ṣe lọ́dún. Ibẹ̀ láti máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo rere tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọdún tí dàsìkò yẹn. Àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi ló máa pọ̀ ńbẹ̀ o. Fẹ́mi Ìbídàpọ̀ ń bọ̀ ńbẹ̀, Máyọ̀wọ́ Ọjọ́mọ́ ń bọ̀ ńbẹ̀, Tèmítọ́pọ̀ Oyèwọlé ń bọ̀ ńbẹ̀, Rúùtù Àpáta ń bọ̀ ńbẹ̀, Miracle Praise ń bọ̀ ńbẹ̀ o, Mèrè Akínbóyè ń bọ̀ ńbẹ̀, Abímbọ́lá Charles ń bọ̀ ńbẹ̀, Speechless ń bọ̀ ńbẹ̀, ta ló tún kéde dárúkọ náà, Tósìn Àdú ń bọ̀ ńbẹ̀. Ẹ̀yin tẹ̀lé ń kọrin náà tẹ̀ jó nkọrin, ẹ wá bá wa ẹ wá jọ ìwà ńbẹ̀. Open mic máa wà lórí pé a máa ṣí máìkì lẹ̀, a máa fi microphone lẹ̀ kẹ́ gba microphone kẹ́ kọrin yín. Yes, ọjọ́ Saturday ni o, on the 15th of December 2018. Aago 4 ìrọ̀lẹ́ la bẹ̀rẹ̀ káyọ̀ ètò parí ẹ̀. Saheed Omis Raba Sido kan Baltimore kan Sido mo rí yín o. Gbogbo yín la pé o, mo ní lọ́jọ́ Sátidé ni o, 10710 Mariusville Road, Understand MD 21133. Ibẹ̀ láti máa ṣe bẹ́ẹ̀ ni ẹjẹ́ àpàdé bẹ́ẹ̀. Bákan náà ìkéde mo fẹ́ jù sóde yìí, ìkéde tẹ́ fẹ́ gbọ́ yìí láti ilé ìjọsìn kan, ibẹ̀ ló ti wá o, Joy Overflow International Ministries. Ẹjẹ́ àjù ìkéde wọn síta náà kẹ́ ẹ gbọ́ yẹn náà. Nítorí rẹ̀ mo ṣe rọ̀ mọ́ agbọ́kànlé mi má jẹ́ kó dòfo. Bàbá mo gbọ́kàn. Ẹ má mà bínú o, ibi tá a lè fẹ́ plẹ̀ ló ti ń bínú sí wa tó lóun ò fẹ́ lọ. Ọ̀dà kò tí ì fẹ́ jáde. Bàbá mo gbọ́kàn. Káàtó wá jáde á jù sóde. Ẹni Ọlọ́run là ló lè káyé já. Nítorí rẹ̀ mo ṣe rọ̀ mọ́ agbọ́kànlé mi má jẹ́ kó dòfo. Bàbá mo gbọ́kànlé ọ. Ẹni Ọlọ́run Ọ̀dà ń gbà ń ló lè káyé já. kò fẹ́ jáde, ó bínú olówó jáde. Mo ṣe rọ̀ mọ́ Joy Overflow International Ministries. Àwọn náà tó wà sí Rabboni House. Wọ́n ṣe convention 2018. Theme ẹ̀ ní God of Laughter. Ọlọ́run ẹ̀rín. Ọlọ́run ẹ̀rín àbí Ọlọ́run tó ń pààyàn lẹ́rìn lójoojúmọ́. Yes, God of Laughter. Theme ẹ̀ nìyẹn. Wọ́n máa bẹ̀rẹ̀ ní December 21 to December 23. Nínú oṣù táwa yìí ni o, 21st to 23. Then is Rabboni House, Rabboni House, 437 Eastern Boulevard, SS ló wà o, Rabboni House, 435 Eastern Boulevard, Suite, SS Maryland. Bẹ́ẹ̀ni, we have Bishop Felix Owolabi, Bishop Emmanuel McJones. Àwọn ni ẹni ọ̀wọ̀ tó ń bọ̀ ń bẹ̀. Ẹ wo, tẹ́ bá nídìí any more enquiry, call on this number 443-600-6820, 443-600-6820. And our host minister olùgbàlejò wa lọ́jọ́ náà, Reverend
Pastor Victor Akinyemi Reverend Pastor Victor Akinyemi ní olùgbàlejò wa ó lẹ́ rí o ẹ ti máa bá a pàdé nígboro òun lẹ́ rí live lọ́dọ̀ wa ń bí òun lẹ́ rí lọ́dọ̀ wa ń bí bákan náà ní on the 22 Saturday méjì tó ń bọ̀ nísìnyí Reverend Pastor Victor Akinyemi wọ́n máa ṣe launching àwọn ìwé kan o oore wọ́n ní Keys to Covenant Lifting kọ́kọ́rọ́ sí ìgbésókè pẹ̀lú májẹ̀mú ìkànnì yẹn ìkejì wọ́n ní Politics in the House of the Lord òṣòṣèlú nílé Ọlọ́run bóun náà yẹn ṣòṣèlú nílé Ọlọ́run ara àwọn ìwé tó máa launch wà nìyẹn o ní on the 22 tó jẹ́ Saturday bàbá wa Pastor Reverend Victor Akinyemi àwọn náà kọ àwọn ìwé yìí àwọn náà lólùdarí àwọn àjọdùdásílẹ̀ ìjọ tá a sọ fún yín lẹ́ẹ̀kan Rabboni House ẹ wọ́n gbàgbé tí promo yẹn wá ti ready a máa jù sórí atẹ́gùn. Elijah Kumuyi mo rí yín o ẹ kú àbọ̀ Joy Sunday mo kí yín ẹ kú àbọ̀ Ọlábọ̀dé Ezekiel mo rí yín ẹ kú àbọ̀ bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá president ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà mo rí yín o ẹ kú àbọ̀ yes mo ní tẹ̀bá gbàgbé night of 1000 places bá a bá yẹ ń fún àwọn ọmọdé lẹ́bùn làgbàlagbà ó máa gbẹ̀bùn lẹ́ẹ̀ máa jẹun lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀ máa gbórin lọ́fẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ wá wò pé ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ àyè ṣì wà o tẹ́ bá wo ìsàlẹ̀ àǹbìlì àwọn iléeṣẹ́ márùn-ún náà bá wá ṣe onígbọ̀wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Pleasant Services àwọn nìyẹn Queen's Collection wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ Rainbow Line Printing wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ Glorious Catering Services wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ Dayo Agbola Radio TV wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ máa ṣe onígbọ̀wọ́ ẹ̀ náà lè mówó wá tàbí kẹ́kẹ́bùn wá àwọn ọmọ làwọn fún lẹ́bùn yìí tó bá yẹ ká fàgbàlagbà náà máa fàgbàlagbà tó dówó lẹ́yìn mú wá náà ẹ̀mú wá a máa fìfẹ́ gbà á yes Saturday ni o Saturday lètò yìí ní 10710 Mariusville Road Randastar MD 2133 ẹ̀ka àwọn ọmọ kéékèèké wá invite àwọn ọ̀rẹ́ yín gbogbo olórin ló ń bọ̀ ń bẹ́ẹ̀ gbogbo olórin ló ń bọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àpàdé ń bẹ̀ ẹ ṣé. ẹ ṣé bàbá wa King Ebenezer Obey Mercy Nnamdi Gbénga Ṣówùmí gbòòní ẹ kú àbọ̀ sórí ètò mórí yín ṣé àfíà lẹ́wà. Ọlárewájú Ọlágbèmí mo kí yín o ẹ ṣé Mercy ó ní ẹ kú iṣẹ́ ẹ̀gbọ́n. Ogójì ọdún tí mo ti máa bọ̀ àdúgbò Olúwa o. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí ohun tó o bá ṣe o ṣe lẹ́ẹ̀dẹ́ra rẹ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí nìyẹn wọ́n lóhun tó o bá ṣe o ṣe lẹ́ẹ̀dẹ́ra rẹ ni o ohunkóhun tó o bá ṣe o ṣe lẹ́ẹ̀dẹ́ra rẹ
ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí láti Dayo Agbola Radio TV. Whatever you do it for yourself. Bó jẹ́ rere ló ń ṣe lọ́wọ́ ó mọ̀ kéré ẹ tó bá jẹ́ búburú ló ń ṣe ìwọ náà ló kéré ẹ. Wọ́n ní ẹni tó sọ̀kò lọ́jà ńkọ́ aráalé ẹ̀ ló ń bá. Àwọn èèyàn ní táráalé ò bá wá lọ sọ́jà ńkọ́ ó sì padà bọ̀ wá bá náà bíi táyà mọ́tò ni ibi tó tẹlẹ̀ lónìí tó bá dọ̀la yóò wà lókè ibi tó wà lókè lónìí tó bá dọ̀la yóò tẹlẹ̀ ráàdì níbi ilé ayé ṣe rí náà nù. Yes. Ẹ jẹ́ n sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa kó tó di pé mo kàn lu agbami ètò yìí. Gbóhùn sókè. Dayo Agbola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé. Dayo Agbola ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé. Wọ́n ń bọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayo Agbola àdúrà rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agbola rédíò TV níbọ̀dìmọ̀ Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayo Agbola gbogbo ayé ló ń gbọ́. Dayo Agbola Radio TV. You can join us on Facebook at these pages: Baba Lonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Baba Lonta Digital